Mo kí gbogbo wa kú ojúmọ́. Ṣé àlàáfíà ni? Ṣé dáadáa ni? Mo kí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí ẹ bá ń wo fídíò tá à ń ṣe. Mo kí wa ṣé mo dúpẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Gbogbo wa pátápátá lájọ máa ríre ṣe o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn máa yàtọ̀ díẹ̀. Nítorí kíni Yorùbá ní ta bá bẹ́ràn wí ká bá ẹran wí náà. Nígbà míì máa ń wà ó yẹ kí a bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Ká bára wa sọ àwọn òótọ́ gidi. Ká lè mọ àwọn kùdìẹ̀kudiẹ tó kù nínú àwọn nǹkan àṣà wa. Torí ayé ń lajú sínsìn nínú gbogbo nǹkan ló ń lọ síwájú nsìn. Kí ni mo fẹ́ sọ nípa ẹ̀? Mo fẹ́ sọ nípa àwọn bàbá wa tí wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá. Mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ dẹ̀ kú iṣẹ́. Ẹ ṣé tẹ́ jẹ́ kí ìran wa ó parun, ẹ dẹ̀ ṣé tẹ́ jẹ́ kí ìran wa kó padà sẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo akitiyan yín tẹ́ ti gbà, tẹ́ ti ń ṣe láti ọjọ́ yìí. Ìmọ̀ràn mi wà lélẹ́yìí o. Mo fẹ́ kí gbogbo a mọ̀ wípé gbogbo nǹkan náà ni àyípadà díẹ̀díẹ̀ ti ń dé bá. Gbogbo nǹkan ni àyípadà díẹ̀díẹ̀ ti ń dé bá. Tí a bá wo fóònù tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lò, àwọn òyìnbó wọ́n yí padà díẹ̀ débi tí fóònù wà lénìí ni. Kí ni mo fẹ́ fàyọ? Nǹkan tí mo fẹ́ fàyọ ni wípé gbogbo àwọn ilé òòṣà yẹn, ibi tá a ti máa ń ṣe àwọn ojúbọ yẹn, àsìkò ti tó fún wa láti túbẹ̀ ṣe dáadáa kó lè wu àwọn èèyàn gan láti lè máa wò. Ó lè generate owó fún àwọn èèyàn tó ń bọwọ́ gan lásán. Tẹ́ ẹ bá kúrò ní Nàìjíríà, tẹ́ ẹ bá dérú àwọn Cuba, tẹ́ ẹ bá dérú àwọn Brazil, tẹ́ ẹ bá rí ibi tí wọ́n ti ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ wa, á wù yín kẹ́ ẹ sùn sínú ilé yẹn. Bí gbogbo ẹ̀ tó ṣe ìmọ́tótó lóríṣiríṣi tó ń ṣe síbẹ̀. Tí ì ṣe pé gbogbo bẹ̀ máa rùn àbí anything, á wù yín kẹ́ ẹ sùn bẹ̀. Ẹ máa ya fọ́tò ń bẹ̀ ni bó ṣe pọ́n létó. Àwa ọmọ Yorùbá tá a wá gbé dání tó jẹ́ pé àwa náà wá ń kọpí lọ́dọ̀ wa. Ẹ wo bá a ṣe ń ṣe. Máa wo bòmí gan, èmi gan ò lè yabẹ̀ fúnra mi. Nítorí kíni àwa èèyàn dúdú a mọ bí a ṣe ń yí nǹkan díẹ̀díẹ̀ padà débi pé ó máa wùyàn wò. Gbogbo ìran láyé ẹbọ náà fi bẹ̀rẹ̀. Téèyàn bá ka Bíbélì dáadáa, èèyàn máa rí wípé ìrúbọ títí tán fi ń yí padà, wọ́n yí padà títí dórí Jésù. Wọ́n fi ṣe package. Tẹ́ ẹ bá wo inú àlùkùránì náà, ìrúbọ náà ibẹ̀ tán yí padà. Àṣà àwọn náà ṣì ń ṣe. Gbogbo àṣà àwọn ló wà nú ẹ̀ títí tó fi dé orí Muhammad dè ní. Gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀. Kí ni mo fẹ́ fàyọ ni wípé gbogbo àwọn ilé ibi tán ti ń ṣe oníkálukú tó bá ní òòṣà nínú ilé tó bá ń ṣe. Tẹ́ ẹ bá lọ sí India, gbogbo àwọn ibi tán ti ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ wọn, àbí China, ẹ jọ̀ọ́ ẹ wo YouTube kẹ́ wo ilé tó ń ṣe fún wọn. Lóòótọ́ lèmi máa ní ṣebí individual ni kìnnìkan. Yes, individual ayé ti lajú náà sí. Individual ti lè ṣe. Àwa ò pé kẹ́ ẹ ṣe kẹ́ wá pa àwọn èèyàn síbẹ̀ bí church o àbí bí mọ́ṣáláṣí. No. Ẹ lè beautify ẹ̀ tó jẹ́ pé ìyẹn ò yí nǹkan tẹ́ ń ṣe nínú ilé yẹn padà. Ṣùgbọ́n níwájú ìta ẹ̀, ilé tó bá jẹ́ lóòótọ́ ni kinní yẹn tẹ̀rí pé ó ń ṣiṣẹ́ tó ń gbè yín, tẹ̀rí pé ibẹ̀ náà ni ẹ ti ń ṣe ìwúre tó dẹ̀ ń jẹ́. Àsìkò ti tó fún wa láti yí àwọn ilé yẹn padà. Àsìkò ti tó fún wa ká kọ́ marble house lóríṣiríṣi náà. Ìyẹn ò sọ wípé nǹkan tó ń ṣe mí bẹ̀ yẹn kàn yí padà. Tó bá jẹ́ kókó tó pọ̀ lẹ́kọ́,
tẹ́tí ní bóyá Ògún lẹ̀ ń bọ́ ń bẹ̀ ni àbọ̀ṣun àbọ̀yà lẹ̀ ń ṣe, ìyẹn ò ní kẹ́ ẹ da ilé yẹn kó kétókótó yẹn pé ẹ wá kọ́ ńlá sí tó yẹ pé modern house tó máa ṣe wọ̀. Ẹ lè wá ṣe ibi tó jẹ́ pé ibi tẹ́ ti ń ṣe àwọn ìwúre yẹn o kẹwàá tó jẹ́ pé ẹni tó bá ní nǹkan ṣe ló máa lè wọ ọbẹ̀ láti lọ ṣe. Ọ kẹ wọ́ bẹ̀ gan kẹ tún beautify ibẹ̀ débi pé àwọn èèyàn á lè ya fọ́tò wọn á lè ṣe gbogbo nǹkan bẹ̀. A ní ìdí láti bẹ̀rẹ̀ sí ní kóra wa kábẹ̀ sí ń ṣe àwọn nǹkan kan tó máa fi wu àwọn èèyàn náà láti lè máa jẹ́ pé kán lè máa wo nǹkan tá à ń ṣe. Ẹ wo Brazil bọ́n ṣe ń ṣe ọdún Yemọja, ẹ wo oríṣiríṣi festival tó ń ṣe fún, ẹ wo bọ́n ṣe ń ṣe ọdún Ifá wọn, ẹ wo àwọn nǹkan tó ń ṣe ń bẹ̀ kò dàbí tiwa. Ìyẹn ò yí àwọn nǹkan tá a fi ń bọ àwọn òòṣà yẹn kò yí padà. A kàn ní láti ṣe ilé wọn kó wà òkè kó ṣe é rí. Kó jẹ́ pé ó dìgbà téèyàn bá wọnú ilé yẹn, tó bá wá wọnú nínú ilé ibi tẹ́ bá kọ́ yẹn, á ṣẹ̀ wá rí nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀. But tó bá jẹ́ ìta ẹ̀, àwọn tourist tó bá wá wọ́n á lè yà, ìyẹn gan máa fi wu àwọn èèyàn láti mọ̀ pé àwọn kinní yìí kì í ṣe nǹkan búburú. Torí tá a bá bára sọ tọ̀rọ̀ ń gbà míì kò tún da. Mo sọ ọmọ lẹ́nìí tó jẹ́ pé ìṣẹ̀ṣe ò fi wù wọ́n. Òun ni bó ṣe ń rí àwọn ibi tán ti ń ṣe ìṣẹ̀ṣe yẹn bó ṣe dọ̀tí. Ìwọ tó bá jẹ́ pé òrìṣà lẹ́ ń ṣe nílé yín tó ń gbè yín, ojú ti là ń sìn, gbogbo TikTok ti wà. Ẹ túbẹ̀ ṣe kó lè máa wo àwọn èèyàn. Ẹ túbẹ̀ ṣe kó lè máa wo àwọn èèyàn. Ẹ wo orúbi tí àfáà yẹn lọ ńjọ́ yẹn tó ní wọ́n ń gbé ẹbọ sí tó lọ sóríta yẹn, tó bá jẹ́ ìlú bòmíì ni wọ́n lè kọ́lé kékeré kan sí eré abẹ yẹn, eléyìí tán fi ń kó gbẹ̀ sójú títì yẹn, wọ́n á dẹ̀ kọ́ nǹkan kékeré síbẹ̀ tó yẹ pé gbogbo ìpèsè tó bá fẹ́ ṣe wọ́n á dẹ̀ gbé lọ sínú ilé yẹn. Bí junction náà ló sì máa jẹ́. Sódà kò ní dọ̀tí àdúgbò, kò ní dàbí kékiní. Ẹ jẹ́ ká rí wípé ayé ti ń lọ síwájú, gbogbo nǹkan ti ń yí padà. Tá bá dẹ̀ ń fẹ́ káwọn èèyàn máa wo nǹkan tá à ń ṣe pé kíní yìí ó dáa, wọ́n fẹ́ máa bá wa ṣe, a ní láti súnmọ́ ìgbà tí àwọn èèyàn ń lò ń sìn. Kí ni mò ń fàyọ ni wípé téèyàn bá nílé Ògún, bóyá amọ̀nà fi wọ́n lè wá kọ́lé ńlá máa mọ̀ yẹn lórí beautiful house láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kíní yìí bó ṣe rí nìyẹn. Ìyẹn ò ní comfort bí tán ti ń ṣe nínú ilé yẹn, wọ́n kàn máa kọ́lé yẹn mọ́ lórí ni. Wọ́n á dẹ̀ design ẹ̀ tó dẹ̀ máa fine. Kò ń ṣe irú àwọn art tán ṣe yẹn o, àwọn ilé ìtọ́kọ̀ máa yà. No. Ẹ lọ wo bí àwọn India yẹn. Àmọ́ ìgbà tí máa lọ sí temple wọn bí. Beautiful. Very beautiful. Ìyẹn gan máa jẹ́ káwọn èèyàn lè di pé kíní gan ó tó visit. Àmọ̀ràn mi nìyẹn o. Torí kíni báyé bá ṣe ń yí òní ká máa báyé yí. Ìyẹn ò yí padà bẹ́ẹ̀ ṣe ń ṣe o. Nǹkan tẹ́ fi ń bọ́ náà lẹ́ máa fi bọ́, nǹkan tẹ́ fi ń ṣe, ṣùgbọ́n environment ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ń clean. Ẹ jẹ́ kí environment ẹ kó ṣe é wò fáwọn èèyàn. Ẹ jẹ́ kéèyàn lè mọ́mọ́ ẹ̀ wá, kọ́mọ ẹ̀ wọnú ilé àwọn ọmọ tá à ń bí sìn wọ́n lajú kó rí pé ilé yìí máa fáyìn kẹ́. Tó bá jẹ́ àwọn ojúbọ yín ẹ̀ kọ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ò lè rí, ṣùgbọ́n táwọn èèyàn bá wọnú ń bẹ̀ wọ́n á rí ibi táwọn èèyàn máa lè jókòó sí tí gbogbo ẹ̀ dẹ̀ máa clean, táwọn èèyàn máa lè máa visit ẹ̀. Ìyẹn ò ní kí ìwúre wa má gbà. Àmọ̀ràn mi lélẹ́yìí, mo kí gbogbo ọmọ Yorùbá subscribe sórí YouTube channel mi Oma TV. Mo need àwọn èèyàn tí bá type Oma TV ẹ máa rí mi mo wọ bí yellow t-shirt ń bẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ ṣé gan ni.